àná mi pàtàkì. ta la náà yín tẹ́ tún pàtàkì. ẹ wá jókòó. ẹ jókòó lórí àgọ́ ọ̀ràn ẹ mọ̀ ju ìyọ̀nà fún mi ẹ jẹ́jẹ́ ló fífà kí ni ẹ bàbá yìí kí n jókòó lórí àwọn àga wèrè tó jẹ́ pé yúnífọ̀mù yín tẹ̀ ń lò lọ ńlẹ̀ fi ràn wọ́n ọmọ tẹ́ ẹ̀ bù sórí rẹ̀ màmá ẹ̀ dá o tẹ́ bá yẹn sọ fún yín mọ̀ ń sọ fún yín ẹ̀ dá o. day one tá a ti fẹ́ wá dáná ń bí tá a dẹ́nu ọ̀nà lé yín ní tí mo ti rí SW so 44 ní Kọ́ládé ibi o ti fẹ́ mú ìyàwó rẹ̀ o lè sórí ire ń bí ibi tí mo gbé lé yín èsè lè rè ẹ bẹ̀ sẹ́ à èmi ti mọ̀ pé ọ̀dọ̀ yín yìí sọ̀dẹ̀ gidi tẹ́ tó wá máa yá ẹ bẹ̀ sẹ́ ha o tẹ́ bá sẹ́ àtẹ̀wò tí máa fi fila ifi gbá yára gbogbo yín wọ̀ dáadáa dáadé kẹ́sì wèrè wọlé pé ẹ dúró ná ẹ fẹ́ pé ẹ mọ̀ ti ń lọ ẹ sọ fún mi ṣé ẹ mọ̀ ti ń lọ àbẹ́rẹ́ àbúrò tèmi pé ń bọ̀ nkọ́lá ìyàwó yẹn ọmọ yẹn mọ̀ pé ẹ kò travel ọlọ́ báyìí àṣẹ tèmọ́ lé ẹ wà lẹ́ sáyìn nǹkan ẹ̀kọ́ fún jẹ́rìí àṣẹ inú kéjì lẹ gbá bùrọ̀ mi sí ẹ gbẹ gbádùn mọ̀mọ́ tẹ́ ẹ tún gbèlè mọ́ níbi kí ẹ jẹ́ fún